Apata Uyes Entertainment TV, your #1 birthday RNL. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you. Ọjọ́ òrìlù ní ọjọ́ òjò, ó dá mi lójú, òjò bá rọ́lù àlùjọ mi, ó máa jó. Ẹ kú ọdún o, ẹ kú ọdún o, òjò táyé kẹ́yìn tìrẹ ara ìṣòkun, ẹ mọ̀wọ́ ìjọ. Àpáta dé ewìdé ọ̀rọ̀ dé, rọ́kọ̀ ṣant, ó rọ̀jò orin lọ́wọ́ yájóyájú bí Ọ̀ṣun Òṣogbo. Ẹ kú ọdún o. Ẹ kú ọdún o, òjò táyé kẹ́yìn èjìrẹ́ ará ìṣòkun, ẹ mọ̀wọ́ ìjọ. Mo ti múra tán, mo ti ń bẹ nínú ọkọ̀, ó yẹ jẹ́ gbé bọ́dì Ìfàkèkìtì làwa ń lọ káwá lọ máa láta. Mo fẹ́ lọ kí àwọn olóríire ẹ̀dá tí wọ́n sọdún ọjọ́ ìbí tiwọn lónìí. Mr. Kẹ́hìndé Òjó, aláṣẹ Kenny Motors ti ń bẹ ní London ẹni ire. Bàbá Michael, bàbá Mary, àwọn alálùbáríkà ọmọ. Pẹ̀lú Mrs. Taiwo Ọmọṣẹ́bí, amiable lecturer at Federal Polytechnic ti ń bẹ Ládó Èkìtì. Ọ̀nà nìyá Praise, ìyá Pete, ìyá Samuel, Ẹ̀bánkí baby of the house. Òjó táyé Kẹ́hìndé mi kí yín, ẹ̀yin èjìrẹ́ orílà, èjìrẹ́ ọ̀kìn, èjìrẹ́ ará òṣokùn, ẹ̀dúnjọ bí táyé bú mi kí n bá òrèlé. Ọmọ Kẹ́hìndé kì mí kí n padà lẹ́yìn rẹ̀ kíákíá, wíníwíní lójú orogún, èjìwọ̀rọ̀ lójú ìyá ẹ̀. Ẹ̀yin méjèèjì ẹ kú ayẹyẹ orí kádùn, ẹ kú ọdún ọjọ́ ìbí tòní. Àwọn ọmọ ẹ̀gbọ́n yín náà ní máa kí yín gbèjègbèjọ, àwọn ọmọ Ìyábọ̀ Òjó àti yín Ayabáyéwú, látòrí Olúwakẹ́misọ́lá Olúwa pẹ̀lú mi, Olúwatóyọ̀sí pẹ̀lú Olúwabùkúnmi. Àwọn ọmọ Báyéwú wọ́n ní kíyín kìyín lórí ìkílé bàbá tó bí yín lọ́mọ. Ẹ̀yin lọ́mọ Ìfàkè àríkìyàn, ọmọ tíjókun lélẹ̀ bọ́ ọ̀run máa kí, èsìké ìjókun jẹlé òdò ọ̀nà Fàkìlíyà, ọmọ tètè yan Ìfàkì yíyan bíi tìpátì eléegungun, ọmọ òkóróbò lílá ìṣùkọ fílíọ̀nù èyí kàmórè, òkóróbò dídú ìṣùkọ fílíọ̀nù egun odò, òkóróbò pípa ní ìṣùkọ fílíọ̀nù èyí kàmódò. Ẹ kú ọdún ẹ kú yèdùn, láṣẹ Ọlọ́run ọba, ọdún ayọ̀ lẹ́ẹ̀mọ̀ sí ó dá mi lójú. Mr. Kẹ́hìndé ẹ máa kẹ́yìn òkè òkun délé, Mrs. Taiwo ẹ ó ṣàṣelà, torí ń jọ́sí tán bínú kán wọ́n ju kán sómi, wọ́n bínú yọ̀ wọ́n ń dayọ̀ sí èpẹ̀. Ṣé ẹ rí ẹ̀yin nítẹ̀yìn? Gbogbo tẹ́ ẹ bá ti ń ṣe ní ó máa dùn máráyé nú, torí bẹ́ẹ̀gùn ṣeré bẹ́ẹ̀gùn ṣe bí àfọ̀nàgàlẹ́jì eégún ni. Ẹ kú ọdún ẹ kú yèdùn, àṣèyí ṣàmọ́dún àṣàmọ́dún ṣẹ̀mí. Ẹ kú ọdún o, ẹ kú ọdún o, òjò táyé kẹ́yìn èjìrẹ́ ará ìṣòkun, ẹ mọ̀wọ́ ìjọ. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.